fẹnu kó jábì ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní kẹfà balẹ̀ lísìn sí it's either you believe it or not èmi ò kíá but tẹ́ ẹ bá believe ló máa gbé yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe rálì lẹ́kọ̀ọ́ ẹ make sure pé ẹ mọ́ra yín àwa ti sọ fún yín pé detective la wá àwa dẹ̀ ready láti ná owó wa láti máa gba information kí wàhálà lè má dé bálẹ̀ Yorùbá. ọ̀rọ̀ mi kì í ní kó àgbà tá a bá dákẹ́ tó bá wọ̀ wá láàrin tán níjọ rálì ìjọ yẹn lè máa mọ̀ wípé ààrẹ Almaroof ń sọ òótọ́ ọ̀rọ̀ ṣètò wá fẹ́ gbọ́ àṣírí yẹn tíṣẹ̀tì wọn gangan ó máa dọ́wọ́ wa tó print bọ́ print ẹ̀ á ti mọ̀ ọ́. Thank you, brother mi Peter, thank you. Ṣé rí àṣírí yẹn wọ́n ti lọ píríǹtì aṣọ 1,500 pieces. Ṣé rí ìtawà tó wá mọ̀ ó ní tí mo ṣe wọ́n dẹ̀ ti sanwó fún àwọn alágbára tí mi ní dárúkọ. Ṣó ti yé yín? Ẹ wo ẹni tó bá ti ṣe wèrè bẹ́ẹ̀ fílẹ̀ ẹ yẹ kí n máa sọ̀rọ̀ mi lọ wọ́n ti lọ sanwó fún àwọn alágbára ṣe rí lẹ́yìn 1,500 kiri tí wọ́n ṣe yẹn wọ́n ti wá kó ọmọ ogun 5,000 tó jẹ́ ọmọ Yorùbá sílẹ̀ ní Èkó wọ́n dẹ̀ ti kó ìbọn lé gbogbo wọn lọ́wọ́. Tẹ́ ẹ bá fẹ́ kẹ́ gbọ́ tẹ́ ẹ bá fẹ́ kẹ́ má gbọ́ ṣe rí gbogbo rálì tó bá máa ṣe lẹ́kọ̀ọ́ wọ́n máa fi wèrè pọ́ọ̀tì ẹ̀ àṣírí ni mo gé fún yín yẹn and nothing but the truth àní sọ púpọ̀ ṣe rí àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n wà lórí ètò ìtọ́wò wa tí mo wò wọ́n wo ètò wa ó lọ gbé jókòó àwa ti ka yín lórí eléyìí o ṣe wá níbi gbogbo bí kẹ́ ẹ kó ṣe yín sí àwọn bàbá wa wọ́n bò wá visiting within 7 days ìwọ tó o bá wà lára wọn sórí ó bẹ́tà kó tètè kúrò nínú wọn jẹ́jẹ́ pé ò ṣe mọ́ ìwọ tó fẹ́ pín Yorùbá Nation t-shirt fún láti mú ṣe mi ò mọ ti Lagos Island o ìwọ tí wọ́n fẹ́ pín fún ẹjọ́ torí Ọlọ́run ẹ má gbà lọ́wọ́ wọn tó wọ́n fẹ́ fún ẹ ní 5,000 naira 5,000 tó fẹ́ fún ẹ yẹn for another 4 years 5,000 tó fẹ́ fún ẹ yẹn for another 8 years times 2 á jẹ́ 10,000 sórí wọ́n tó wá fún ní t-shirt pé kò wọ̀ pé kó wá darapọ̀ mọ́ ọ̀tọ́ máa ṣe rálì ó lè jẹ́ ìjọ yẹn ní àrímú ẹ ó lè jẹ́ ìjáde tó máa jáde láàsì nìyẹn tó bá wù kẹ́ yín mú kẹ́ni he doesn't know what he's talking about kí ló ṣe àwọn ọmọ kóòtù òjíire gangan kí ló ṣe àwọn ọmọ aládé nítorí agbára ẹ wá ló ń kó owó sílẹ̀ ẹ tún fún wọn lóko ṣe t-shirt 1,500 ẹ wọ́ ọmọ Yorùbá 5,000 ẹ kó bọ́ lé wọn lọ́wọ́ ìbọn yìí yẹn ọwọ́ wa ló ń bọ̀ gbogbo bọ́ yẹn àwa náà ti múra yìí ẹ̀yin tẹ́ ẹ̀ nígbàgbọ́ pé Yorùbá wà àsìkò tẹ́ ẹ máa mọ̀ yí pé nǹkan ń bẹ lélẹ́yìí ṣé ní bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn tẹ́ ẹ̀ yẹ̀ ti sọ yẹn gbogbo ẹ̀ làwọn náà ń gbóòórùn ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe gba ìdí ìrókò tó ń kó wọlé síbì kan tó lọ ń kó láti bẹ̀ wọ́n ní BBC kìíní kan àbí kíná pé bẹ̀ ẹ wò ìyá mi ẹ tẹ̀sí mi ìyá mi yẹn mọ ẹni tí mò ń bá wí
ẹ tẹ̀sí mi lórúkọ ọbẹ̀ yẹn tí wọ́n bá gbé kíní ẹ̀ dé bọ́dà ẹ lọ gba ìbọn wọ́n máa lọ já síbì kan àti táàpù wọn bàbá wàláì ẹ lè mọ̀ láyé kódà ẹni tó bá fún wa ní information yìí ẹ máa para yín gbẹ̀yìn ni nítorí pé ìyà táwa ń jẹ yìí ó ti tó ìyà ló lé mọ́sí ọmọ nàìjíríà délùú òyìnbó ẹlòmíì ta lé ó ta ọ̀nù ẹ̀ ó fi ra tíkẹ́ẹ̀tì tó sáwá lu òyìnbó ńgbà tó rí bí lu òyìnbó ṣe rí ẹjọ́ torí ọlọ́run ìyẹn lọ bẹ́ẹ̀ that's number one wọ́n ti píríntì 500 OPC t-shirts 500 OPC t-shirt tí wọ́n black tí wọ́n ń lò àbíkọ́lọ̀ òtí ẹni yes wọ́n ti píríntì 500 wọ́n bá wá ní ṣẹ́rí àwọn OPC fake ni mò ń sọ o fake ni o kò ń sọ̀rọ̀ ìjó o pẹ̀lú àwọn Yorùbá nation fake wọ́n wá ti darapọ̀ àwọn ìyẹn náà fẹ́ kọ́ face mi ò ní dárúkọ ọmọ onímọ́tò kankan lẹ́ni o èmi ò dẹ̀ ní sọ pé wọ́n mọ̀ ń pẹ́ o èmi ò ní ní wọn mọ̀ ń pẹ́ o bọ̀ǹkan tí mo fẹ́ kó yé yín ni pé wọ́n ti gbowó iṣẹ́ ẹ gbàgbé mo ti sọ fún yín tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ pé Yorùbá yoyoyo bí iná ni mo ti sọ fún yín pé wọ́n ti sanwó fún wọn ti pẹ́ ẹni gbẹ́nu sàn èmi ààrẹ kékeré yìí àmàmà àwọn ọba tó gbowó àmàgàn dákẹ́ ni wàláì àsìkò tá a wà yìí ẹ̀yin ọmọ Yorùbá mo máa bẹ̀ yín mà ní mo máa forí adé bẹ̀ yín mo fi bàbá àti ìyá tó bí yín mo fi bẹ̀ yín ìyá mi ó níbi kan tó ń já kinní yẹn sí ẹjọ́ ẹ sẹ́ni kinní yẹn sí mi tọ́nà já sí ní Kútọ́nù ìyá mi tí mo bá wí wọ́n wà lórí ètò yìí. ṣẹ́yìn náà gbọ́ wọ́n ní ara àwọn northern wọ́n ti sun ilé epo NNPC ní Òkè Àdó ní abúlé Ẹ̀gbá side because wọ́n ní wọ́n sun ilé epo NNPC ní abúlé Ẹ̀gbá nítorí pé ìjà wà láàrin Yorùbá àti Haúsá one Fulani is dead àwọn pípù yìí wọ́n wá ń ba ọrọ̀ ajé wa jẹ́ níbí báyìí inú mi dùn yìí pé àwọn kan náà ti jáde thank you to test mi tó bá ti rí sí mi kó screenshot yẹ mo like wonderful information táwọn èèyàn fún mi lábẹ́ yìí ẹ jọ ẹ tó bá ní boat number mi lọ́nà ìyàwó mi ló pélé ẹ tó bá ní nọ́mbà tí ẹ ní ìkọ̀kọ̀ tẹ́ fẹ́ sọ fún mi ṣe ń ṣètò ike tó parí ẹ̀ ẹ sẹ́ẹ̀dẹ̀ sórí +1 202 855 48 no yeah 48 mo tẹ̀ ti gbàgbé kìíní ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ n wò ẹ má bínú 855 1748 ni kìíní yìí ti kọjá ayẹyẹ o ó ti kọjá ayẹyẹ lọ́wọ́ tá a wà yìí ó ti kọjá ayẹyẹ o. alájà ìjọba mi okay 1748 God bless you. ṣẹ́rí kì í ṣe pé mo fẹ́ gba calling show when you have any fighter information ẹ send ẹ sórí +202 855 1748 business line mi nìyẹn ẹ pè sórí ẹ tó o bá pè tó o fẹ́ ṣe pé èpè ti wà lẹ̀ kó tó sọ̀rọ̀ mo ti mọ ibi tó ń lọ tó ti yé yín wọ́n wá lọ ṣe tíṣẹ́ẹ̀tì OPC 500 wọ́n ṣe
Yorùbá nation 1005 wọ́n á fẹ́ fi ba iṣẹ́ jẹ́ fún wa. Àfọ́garantọ̀ mórí ẹ ìwọ ọmọ Yorùbá tó o bá dalẹ̀ wa tó o wá ń ṣépè lórí irọ́ tó o bọ́ sórí live tó o ṣépè àwọn alálẹ̀ òní jẹ́ o bá wa ṣetán o. A lot of àwọn tó jẹ́ olórí wa mọ́ọ̀sì wọn ò ṣe kínní nítorí Ọlọ́run gbogbo wọn ṣe kínní nítorí àgbò ẹ̀dẹ̀ la fẹ́ gba Yorùbá nation àwọn ò máa gbowó lórí ẹ̀ èèyàn kọ́kọ́ ò máa sẹ́ndì owó fáwa a máa gba 5 million a máa gba 10 million lọ́wọ́ nobody wọ́n máa fowó lọ̀ wá a máa sọ̀rọ̀ ní a máa gbowó lọ́wọ́ wọn máa ní kí ló ṣe wá Tajudeen mo rí ẹ nítorí owó wọn náà ti gbówó fún yín àwọn èèyàn wá bọ́ta ẹ wá ń ṣépè lórí irọ́ gbogbo owó tó o bá ṣépè tó bá nítorí pé èpè tó ń ṣe yẹn òun ní nǹkan tó lè fi tú èpè nílé ìbá àjọkùnrin ni o ìbá àjọbìnrin ni o ìbá àjọmọdé ni o ìbá àjẹ́ àgbàlagbà ni tó jẹ́ pé ilé Odùduwà tá à ń ṣe yìí a fẹ́ ká dá dúró kí ó má sí kankan pẹ̀lú àwọn àtàwọn ẹlẹ́yàmẹ̀yà mọ́ tó wá fẹ́ dàrú àwọn alálẹ̀ ò ní fún ẹ ṣe o gbogbo tó o bá mu ó máa gbòjì lára ẹni tó o bá mu omi òdì ló máa gbà tó o bá jata òdì ló máa gbà tó o bá mepo òdìdí ló máa gbà bó o mutí òdì ló máa gbà bó o tó nǹkan sẹ́nu òdì ló máa gbà lára ẹ. àwọn ò ní sọ pé àní sọ̀rọ̀ mọ́ wọ́n ti múnú bí mi débi pé mo ní mi ní sọ̀rọ̀ mọ́ tó o bá momi ó máa gbòdì tó o bá jata òdì ló máa gbà tó o bá mepo òdì ló máa gbà bó o tó nǹkan sẹ́nu òdì ló máa gbà bó o fi nǹkan sárí ẹ òdì ló máa gbà gbogbo tó bá wù kẹ́ ẹ ṣe òdì ló máa gbà lára yín àdàbí pé tó bá jẹ́ pé ẹ fi inú kan àti ọkàn tẹ̀lé Odùduwà ẹ fi inú kan àti ọkàn tẹ̀lé ọmọ kóòtù òjire ẹ fi inú kan àti ọkàn tẹ̀lé Yorùbá nation ẹ fi inú kan àti ọkàn tẹ̀lé wa pé kí Fúlàní máa pa wá mọ́ gbogbo tẹ́ ẹ bá ṣe kò ní gbòdì lára yín o. kò ní gbòdì lára yín Adébọ́lá mo wà lórí show.